gbé jẹ́. Òní ni òní ìmísí, ọ̀la ni ọ̀la ọ̀bàràmọ̀jẹ̀. Bí òní ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ náà ní babaláwo tí kò fa ọ̀rọ̀ ọ̀run. Kábíyèsí Olódùmarè, ọba tí ń jẹ́ èyí ni ọ̀rọ̀ tí ń gbénú ọmọ ènìyàn sọ̀rọ̀. Tabarakallahu hadhal qadim. Títóbi ní fún rẹ Ọlọ́run ọba ẹlẹ́dàá ọba ṣẹ̀dá. Wọ́n lọ́ba yọ kan ṣoṣo ọba àràbà tí ní igbó kìjikìji àrí ìlú àlá, ọba tí ń jẹ́ èyí ni ọ̀rọ̀ tí ń gbénú gbogbo ọmọ ènìyàn sọ̀rọ̀. A mà tún ti jí sí ìmọ́lẹ̀ àlàyé lóòrọ̀ tòní. A tún ti jí sí gẹ́gẹ́ bí ìṣe wa. A ti fẹ́ bẹ́ sórí rẹ̀ láti máa wá jíjẹ mímu wa kiri gẹ́gẹ́ bí ìṣe wa. Olúwa alágbára ńlá tó dá wa, ọ̀rọ̀ wa ó mà dọ́wọ́ rẹ̀ lóòrọ̀.